ẹ̀yin ará lé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká rí ọdún ìní lẹ́ẹ̀kan sí Miliki Express ètò ní Miliki Express lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Lára Olúbọ̀ ọmọ bíbí ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn. Miliki Express dé ìlú Amẹ́ríkà o kí là ń ṣe ń bẹ̀ ẹ̀yin náà mọ̀ pé Miliki Express alára àgbà ìdániwá àti gbàràdá àti gòkè àgbà pẹ̀lú Ọlọ́run àti ọlá èèyàn náà ni. Àlejò mi lẹ́ni ọkùnrin ni wọ́n ọmọ Nàìjíríà ni wọ́n fi orin gbé Ọlọ́run ìpè àti májẹ̀mú ga ní ìlú Amẹ́ríkà òun la fi wá wọn débí. Ọ̀gá mi ẹ jọ̀wọ́ ẹ bá mi kí àwọn ará rẹ. Ẹ̀yin ará lé ẹ kú fàájì ẹ kú Miliki Express àlàáfíà làwọn náà wà níbí àròpé àlàáfíà lẹ́yìn náà wà nílé ṣé ẹ ń gbádùn ètò yìí àgbàdúrà pé Olúwa ọba ògo á máa wà pẹ̀lú gbogbo wa. Àmín àmín ẹ rí pé Yorùbá yẹn kọ́ wọn lẹ́nu nítorí pé ó lọ́ba kan bọ́lá agbákòóso. Mi ò mọ orúkọ wọn àwọn fúnra wọn máa sọ orúkọ wọn fún ẹ̀yin ará lé ẹ jọ kí ni orúkọ mi. Orúkọ mi ni Dáre David ṣùgbọ́n orúkọ irúṣẹ́ ni mo lè pè yẹn orúkọ mi gangan tán sọ mí ní Olúṣọlá Olúdáre Ọ̀jẹ̀tọ́lá ọmọ Abẹ́òkúta lẹ́sìn ní. Ọ̀jẹ̀ àwọn ọdẹ kọ́ nìyẹn. Àwọn légún. Ẹ̀yàn ilé ẹ wá bínú àwọn òkè ọ̀jẹ̀ so kí ló dé ṣọdẹ ẹ̀mí kí ló dé ìgbésẹ̀ kọrin. Kí wọ́n ìgbà tí Jésù ti wọnú ayé mi tó ti sọ ayé mi dọ̀tun so àwọn bàbá mi rán ṣẹ́gun ọwọ́ táwa wà yìí we had Jésù lè fẹ́ gbé nísìnyí ẹ bá mi káwọn ará lé ní èdè Abẹ́òkúta. Okay. Mo máa mú yín lé ẹ̀yin náà mọ̀ mo máa mú wọ̀ yára lé. Ẹ̀yin tèmi lẹ́gbàá èsì rẹ́kọ̀ Amẹ́ríkà láwa yìí a wà níbí àgbọ́lọ́ǹga àyìn babalógo àwọn tèmi ní ìpòrò àké ẹ̀yin tèmi nísàlẹ̀ àké kùtọ̀ ìtòkù ṣàpọ̀. Àwọn eléyìí wọn sọ lẹ́nu o. Ṣàlàáfíà lẹ́wà ẹ ṣeun. Ta ni Dáre David gangan ẹ má bínú mo dárúkọ mọ́ ní lórí ọ̀tọ̀ ta ni Dáre David gangan. Dáre David jẹ́ akọrin number 1 number 2 let's say kejì ó máa ń ṣètò orin ó máa ń produce àwọn other artists àwọn olórin mi mo tún máa ń produce wọn mo dẹ̀ máa ń kọrin káàkiri Nigeria mo ti bẹ̀rẹ̀ mo lọ sí Malaysia mo wá sí America so generally ọmọ Ọlọ́run ni mí akọrin fọlọ́ns ni mí mo dẹ̀ máa ń produce àwọn artists nǹkan tí mo lè sọ ní ṣókí nípa mi nìyẹn. ẹ ti ní ọmọ Abẹ́òkúta ní òkè báwo wá ní iṣẹ́ orin gangan báwo ló ṣe bẹ̀rẹ̀. inú church ló bí mi sí. Nínú church gọgọgọgọgọ. Kì í ṣe pé inú church. Àbí ẹ̀yà rẹ̀ torí kí n béèrè mi ò kí n béèrè. Ṣùgbọ́n mo fẹ́ sọ pé inú ìgbàgbọ́ ọ̀rọ̀ ẹni inú ìgbàgbọ́ ló bí mi sí. So mi ò ní option let me use that word mi ò ní option than to be in the church and be doing the work of God. Àwọn òbí mi oníṣẹ́ àlùfáà pastor ni daddy àti mommy so láti inú bẹ̀ pé a lọ church every time ni mo ti rí pé mo ní ìfẹ́ sí ká máa lùlù mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lùlù àgbámọ́lẹ̀ mo ní ṣẹ̀kẹ̀rẹ̀ mo lu ìlú drum set mo play keyboard mo play dùrù mo play guitar gbàtí mo play guitar tó mo wá bẹ̀rẹ̀ sí kọrin mo bẹ̀rẹ̀ sí direct choir àwọn ọmọ kékeré choir àwọn ọ̀dọ́ choir àwọn àgbà mo direct gbogbo wọn dẹ̀ni nínú àwọn abẹ́rẹ́ sí ṣe tèmi fún ara mi díẹ̀díẹ̀ so bẹ́ẹ̀ tó yẹ bẹ̀rẹ̀. So nǹkan tó ń sọ fún mi ní ìsìn ni pé kò sí musical instrument kankan bẹ́ẹ̀ lè play. Àwọn míì wà tí mi lè play ṣùgbọ́n mo lè fi ọgbọ́n gbé àwọn bíi fèrè bíi sax bíi trumpet àwọn yẹn ń ṣe ọ̀nà mi but keyboard ìlù guitar and few other
things àwọn yẹn mo ṣe wọ́n dáadáa. Pẹ̀lú àwọn iṣẹ́ yín bíi mélòó kan ní ìsìn tí mò ń wò lórí íńtánẹ́ẹ̀tì mo rí wípé Ọlọ́run ti ọwọ́ yín Ọlọ́run ti gbàràdá ní ọwọ́ yín. Báwo wá ní ìrìn àjò pé à ń kúrò nílùú ẹni lọ sí ìlú aláwọ̀ funfun báwo ló ṣe bẹ̀rẹ̀? Mo lè sọ pé long story bóyìnbó ṣe máa ń sọ pé ìtàn tó gùn ni. Mo kúrò ní Nàìjíríà ní ọdún 2009 gẹ́gẹ́ bí ọmọ kékeré tó ń wá bó ṣe máa dáa fún káàkiri. Mo fi ìlú mi lẹ̀ mo lọ sí Malaysia mo lọ kàwé sí nípa bó ṣe ń ṣètò orin nínú studio audio production mo lọ study ẹ̀ ní Malaysia. So lẹ́yìn ọdún méjì tí mo kà yẹn tí mo ṣetán mo wà ní school yẹn ni Ọlọ́run gbé mi pàdé èèyàn kan lórí Facebook tí mi ò mọ̀ rí tó kàn gbọ́ kan náà rí mi lọ́dọ̀ sẹ́ pé òun fẹ́ láti ràn mí lọ́wọ́ láti wá sí Amẹ́ríkà bí eré bí àwàdà Amẹ́ríkà náà mo wà báyìí lágbára Ọlọ́run. ṣáàpù wa máa ṣe ni ṣé ó ṣe pé ẹ sọ fún mi pé àwọn èèyàn kọ̀ọ̀kan wà níta bẹ́yẹn tẹ́ pé wọ́n á rí iṣẹ́ téèyàn ń ṣe wọ́n dẹ̀ ràn yàn lọ́wọ́ látòrí Facebook. Bẹ́ẹ̀ni láì mọ̀ rí mi ò mọ̀ rí kò mọ̀ mí rí wọ́n gbọ́ iṣẹ́ mi ó dẹ̀ sọ pé òun máa ṣe Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ ó dẹ̀ ṣẹlẹ̀. ṣé ẹ̀yin ara ni mo máa ń sọ fún àwọn èèyàn tá a bá bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ èèyàn kan tí ò bá ṣe ẹ má jẹ́ àbínú ìdí ni wípé oore yín kò sí lọ́wọ́ ẹni náà èèyàn tí Ọlọ́run bá fi sí lọ́kàn òun ló máa ń ṣèyàn lóore tẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run tá à ń sìn Ọlọ́run wo ni ó fẹ́ràn láti gba gbogbo ògo yẹn kó gbà pátápátápátá kò fẹ́ ká fi ọpẹ́ fún anybody tá a bá bẹ̀rẹ̀ ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni tí wọ́n bá ṣe fún wa ẹ jẹ́ ká gba ọpẹ́ kò sóore yín lọ́wọ́ ẹni náà àsìkò Ọlọ́run rẹ̀ tí nítorí pé tí ẹ̀dá bá fi ọkàn lé ọwọ́ Ọlọ́run gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe tá a bá fi lé ọwọ́ Ọlọ́run ó máa bọ́ sí dáadáa. ṣé ẹ fi sọ fún mi pé láti gbàtẹ́ sí dé ìlú Amẹ́ríkà pé orin gbè mí? mi ò lè ṣàlàyé tán. Mo dé ìbáyìí ní ọdún tó kọjá ní March láàrin March yẹn àti ìsinyìí at least mo ti dé àwọn ìlú Amẹ́ríkà mo ti dó tó 15 ní Amẹ́ríkà. Mo kàn máa ń lọ káàkiri lọ kọrin káàkiri àwọn programs programs wà tó yẹ pé èmi gan tiẹ̀ mọ̀ báwọn èèyàn ṣe ń gbọ́ parin ní gbogbo ìlú wọn máa pè mí and some major programs wà tó yẹ pé mo ti feature mi ò tiẹ̀ lè ká so mi ò lè láti kékeré I've lived mo ti gbé gbogbo nǹkan tí mo ṣe láyé mi orin náà ni ṣiṣẹ́ mi ò rí láyé mi and that's ohun nìkan ṣo náà nìkan tí mo ṣe títí dì sí so mi ò ní ọ̀nà mi tẹ̀lé sọ nǹkan mi Olúwa ṣeun gidi so ó gbè mí ju nǹkan tí mo rò gan lọ.